ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. يا رب لك الحمد على نعمة الإسلام ولك الحمد على نعمة الإيمان ولك الحمد على نعمة القرآن ولك الحمد أن جعلتنا من أمة محمد صلى الله عليه وسلم وأصلي وأسلم على من بعثه الله رحمة للعالمين. اللهم صل وسلم على هذا النبي الأمي وعلى آله وصحبه ومن دعا بدعوته وتمسك بسنته إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run, agbé ògo fún Ọlọ́run, mímọ́ kó máa jẹ́ t'Ọlọ́run, ọba tí ó ṣe wípé ó fi Al-Qur'an ó fi ṣe wá lẹ́ṣọ̀ọ́, ọba tó ṣe wípé ó fún wa ní ìmánì, ọba tó ṣe wípé ó kà wá kún àwọn ìjọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. mọ́ṣàgbọ́pẹ́ wá sí ayé ọpẹ́ fún wa. Àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú gbogbo ẹ̀dá, ẹni tí Ọlọ́run fi ránṣẹ́ pé kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáríjọ ayé pápátá. Lọ́n jẹ́ kí lẹ́dà àsàlátù náà kó lọ bá àtàwọn sàhábà, àtàwọn ìyàwó rẹ̀, àtàwọn ará alẹ́ ànábì, àti gbogbo mùmínì òdodo tí ó máa tẹ̀lé gìgísẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí di ọjọ́ kẹyìn. Akíra wa gbogbo àwa tó ṣe wípé a nífẹ̀ẹ́ sí àti máa gbọ́rọ̀ Ọlọ́run, a nífẹ̀ẹ́ sí àti máa tẹ̀lé sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ìtí a bá ń gbọ́ ọlọ́jọ́ wúlò fún wa nílé ayé àti gbagba àlìkìyámà. Ọlọ́run máa ń nù wá níládá rẹ̀, ọlá wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ti tọ́ Ọlọ́run. Ẹwàrí tí a bára wa sọ lónìí, òun náà ni ohun tí a mọ̀ sí mukhalafat allati tubtilu as-salat. Mukhalafat allati tubtilu as-salat. Ẹni pé àwọn nǹkan kan bẹ tí a bá sáàmà máa ṣe nígbàtí a bá ń kírun lọ́wọ́ tó lòdì sí èyí tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣe.
tó jẹ́ pé ń ba ìrun wa jẹ́ láwọn kan yìí yálà kó jẹ́ pé a máa fi ń ṣe ni àbá àmà àwọn kan yìí sẹ́ ń ba ìrun wa jẹ́ ló ṣe wípé àákàmà kí ni ìrun náà kò ní kọjá ọ̀nà fún wa a kà rí pé à ń kírun náà ni àmọ́ Ọlọ́run ò ní tẹ́wọ́ gbà wọ́n fún alápèjúwe pé àwọn ẹni tó kírun èèyàn méjì kírun lẹ́yìn ìmáàmù ó ṣe kí ni ó kírun lẹ́yìn ìmáàmù àwọn méjèèjì yẹn wọ́n máa sọ pé àwọn ti kírun àbí àwọn ó máa sọ pé wọ́n kírun lẹ́yìn ìmáàmù wọ́n kírun jàmá àmọ́ bọ́n bá ṣe ń kó mẹ́ ládàkà náà kọ́ ló fẹ́ gbà àwọn méjèèjì yẹn wọn ò ní gba ládàkà náà nítorí à ń kí jura wa lọ a sì ń mú òfin náà lò jura wa lọ a sì lè dédé máa kírun bó ṣe wù wá àbí a sì lè dédé máa kírun pé lágbájádà ń tẹ̀lé ẹ̀rí fassalatu imaduddin ìrun tí a wí òun ló pó ẹ̀sìn lábí òpó ta fi múlé dání ni bó òpó ìbá ti wó faqad hadama ddin ẹ̀sìn ti wó ẹ̀rí faman hafiza alayha hafiza ala dini wa man dayya'aha faqad dayya'a dina ẹ̀rí wọ́n ní ẹni tó bá kíhùn náà bó ṣe yẹ tí ó ń kí gẹ́gẹ́ bá nábi ṣe kí tí ó ń ṣọ́rẹ̀ pé ẹmẹ́jẹ́ ibi kò dá èyí ò dá àìlé ó ti mójútó ẹ̀sìn rẹ̀ ó ṣàmójútó ẹ̀ dáadáa àmọ́ ẹni tó bá fi ráre tí ó bìkítà faqad dayya'a dina ilé ẹ̀sìn ẹ̀ ó ti jùnú ó ti fi ráre tí ò ní gbaládá kan bẹ̀ ìrun ta sì ń wí a ní máa kí gẹ́gẹ́ bó ṣe wù wá ẹ̀rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní sallu kama ra'aytumuni usalli Ànábì ní ìrun yìí ẹ máa kí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí èmi Ànábì bí mo ṣe ń kí ẹ̀rẹ̀ àwọn ará Ànábì àbí wọ́n kọ́ kalẹ̀ àwọn sàhábà kọ́ àwọn tábí iná kọ báyìí lànà bí ṣe kírun gbà ìní láwákí àmọ́ tó ti bẹ́ẹ̀ náà a lè dédé máa kírun yìí tó ṣe pé èyí tó bá wù wá là ó máa kí tó rí àwọn kẹyìn tí a bá ti ṣe báyìí ó ṣe kí ni ẹ̀sìn wá ìrun náà ó ti wó náà alákọ̀ọ́kọ́ ọbẹ̀ láwọn kan tó ṣe wípé tó lòdì sí ìrun táà ń kí bó ṣe ní ká kí òun ní kí ni adamu tahriki lisani wa shafatayni fi takbir ẹ̀rí pé àwọn kan tó máa fẹ́ ṣe Allahu akbar ẹ̀rí àbí wọ́n fẹ́ ṣe subhana rabbiyal a'la àbí subhanallah wa bihamdihi àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo tí ó ní kàkà lérí ìrun ẹ̀rí wọn ò ní ṣe kí ni wọn ò ní jẹ́ kí ahọ́n wọn àti ètè wọn méjèèjì yìí kó máa ṣe kí kó máa lọ kó máa bọ̀ kó máa ṣe mùfúmà ẹ kà rí pé wọ́n pẹnu dénú wọ́n ní à ń kà sínú à ń kà sọ́kàn bó bá ti ṣe bẹ́ẹ̀ ìrun ẹ ti wó. adam tahriki lisani wa shafatayni ṣe rí bí mo ṣe ń sọ̀rọ̀ nísìnyí báwọn bá ti bọ́ sí rírun báyìí yóò lóun ṣe kí ni òun ti fọkàn fi sọ takbir àbí subhana rabbiyal a'la òun ti fọkàn fi sọ àbí subhana rabbiyal azim òun ti fọkàn fi sọ kò ní jẹ́ kí ahọ́n ẹ̀ kó máa ṣe mùfúmà kó máa lọ kó máa bọ̀ àbí àwọn ètè méjèèjì ní gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ńkọ́ ó ṣe kí ni ìrun ẹ̀ ń wó ìrun ẹ̀ ń bàjẹ́
nítorí èyí ni tí wọ́n ń ṣe hadithu nafsi ni ká máa bọ́ ọkàn wa sọ̀rọ̀ ẹ̀rí bí a bá sì fẹ́ kírun gbogbo tábà wí lérí ìrun ó yẹ kí a máa ṣe kí ni káwọn náà máa sọ ká sì máa gbọ́ ẹ̀rí nítorí ọlọ́run sọ fún anábì muhammad sallallahu alaihi wasallam nínú alukurani wípé la tuharrik bihi lisanak lita'jala bihi la tuharrik bihi lisanak lita'jala bihi nígbàtí alukurani bá ń sọ kalẹ̀ fún anábì muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí ọlọ́run ni má ṣe jẹ́ pé ẹnu rẹ kó máa kánjú ẹ̀rí lẹ́ni tí ń kánjú kó máa wá ṣe ẹnu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdán adam tahrik lisan tá bá fi ṣe ahọ́n wa fi ṣe movement àbí ètè wa méjèèjì ó ti ṣe kíni ìrun wa ti ṣe kíni ìrun wa ti bàjẹ́ ọ̀rọ̀ yìí tó wá látọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam yìí pé ọ̀rọ̀ wá látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run yìí pé inna Allaha tajawaza li ummati ma haddathat bihi anfusuha aw anfusaha. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní Ọlọ́run ti ṣe àmójúkò fún àwọn ẹni tó ṣe wípé náà ìjọ tó wípé àwọn tó ṣe wípé ẹ̀mí wọn ni ó sọ̀rọ̀ fún wọn ọkàn wọn ló sọ̀rọ̀ fún wọn àmọ́ wọn fẹnu sọ jáde wọn ṣe kí ni wọn fẹnu sọ jáde wọn sì wá ṣe kí ni ma lam yatakallamu aw ya'malu bi àyíbẹ̀kọ́ wọn ò sọ jáde wọn ò sì fi ṣe kí ni wọn ò sì fi ṣiṣẹ́ ṣe èyí ni pé ẹ̀mí wọn ló sọ lápèjúwe yìí pé ẹ̀mí rẹ̀ sọ fún ẹ pé kò hùwà báyìí sí lágbájá ní ìwà tí ò dáa àmọ́ ó dìde kó lọ hùwà náà ohun tí ẹ̀mí rẹ̀ sọ fún ẹ ó ṣe ìzán kò ṣẹ̀ṣẹ̀ fún ẹ Ọlọ́run ṣàmójúkò rẹ̀ fún ẹ àbí ẹ̀mí rẹ̀ sọ fún ẹ wípé kí o bú lágbájá kí o sọ̀sọ́ kí o sọ sí lágbájá lára ẹ̀mí rẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún ẹ àmọ́ ẹnu rẹ̀ ò wí èyí ni pé tí a bá ń kírun gbogbo tábà máa wí ó yẹ ká máa ṣe kí ni kí a máa sọ kẹnu náà kó máa lọ kó máa bọ̀ ètè méjèèjì ẹ̀rí ká máa fi ṣe mùfúmà ẹ̀rí ibẹ̀ láti gba ládá àmọ́ èyí tá bá ń wí sínú yẹn à ní gba ládá rẹ̀ ẹni pé ìrun náà ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam tí a kà nísìn wípé Ọlọ́run ṣe àmójúkò fún àwọn ìjọ tòun ẹ̀rí ní ohun tí ẹ̀mí wọn ń sọ fún wọn ẹ̀rí wọn ò sì wá ṣe nǹkan náà àbí wọn ò wí jáde ǹjẹ́ gbogbo ẹni tó bá ti ṣerú nǹkan báyìí o ẹ̀mí rẹ̀ sọ fún àmọ́ kò ṣe Ọlọ́run aṣàmójúkò fún tó bá ṣe nìkan ni ó fi gbẹ̀san báyìí dáadáa ló bá ṣe báyìí rí bá ṣe yóò gbẹ̀san rẹ̀ alọ̀ tábà wá bọ́ sérí ìrun gbogbo tábà máa wí a jẹ́ ká máa sọ ká máa gbọ́ ká ètè wa kó máa lọ kó máa bọ̀ ètè méjèèjì ká hánà ó sì máa ṣe kí ni kó máa ṣe mùfúmà kó máa lọ kó máa bọ̀ akóńbẹ̀ minal mukhalafat àwọn nǹkan tó tún ṣe pé ó lòdì sí ìrun tá kí tó ṣe pé tá bá ṣe yóò bàrún náà jẹ́ ẹ̀rí lubsu thiyabi ar-raqiqa ash-shafafa ẹ̀rí ká wọ aṣọ tó ṣe wípé aṣọ tó fẹ́lẹ́ ó ṣe gíní tó fẹ́lẹ́ tó ṣe wípé tí a bá ti wá bọ́ sí ìrun báyìí àfi kó máa rí gbogbo hòhò wa kó máa rí gbogbo ara wa ẹ̀rí kó máa ṣe gíní kó máa rí gbogbo ara wa irú aṣọ bẹ́ẹ̀ kò dáa bọ́ bá fi kírun ó nírun ọ̀kan nínú àwọn àfáà sọ fún wa wípé idha kana al-libasu khafifan yubdi li riqqatihi
awrata labisihi fadhalika muharramun bila khilaf. tó bá sì wá jẹ́ pé aṣọ tí ó wọ̀ tó fi ń kírun tí ń fi hòhò ara ẹ̀ hàn, aṣọ tó wọ̀ tó fi ń kírun bá ṣe pé bó ṣe lẹ tó wá ń fi hòhò ẹ̀ hàn lákòókò tó ń kírun lọ́wọ́, orí ó ní muharramun, èèwọ̀ ni fẹ́ni tó bá wọ irú aṣọ bẹ́ẹ̀ tó fi ń kírun, wọn ò ní gbàrún ẹ̀. bila khilaf mamnu'un muharram ala labisihi li'adami sitratil awra. nítorí ńgbàtí wọ́n ní kí á kírun wọ́n ní ká bo hòhò wa, ìrẹsì ti wá wọ aṣọ tí ò bo hòhò ẹ tó wá fi ń kírun, aṣọ yóò bo hòhò ẹ tó fi ń kírun, jẹ́ ìrun rẹ̀ ó ti ṣe kí ni, ó ti wó mẹ́. ọdí méjì minal mukhalafat allati tubtilu salat, àwọn kan tó tó ṣe pé ń ba àrùn wa jẹ́, ló ṣe pé àwọn kan tó lòdì sí bá Nabi Muhammad sallallahu alaihi wasallam ó ṣe kírun tá ń ṣe. adamu sujudi ala al-a'da'i as-sab'a, adamu sujudi ala al-a'da'i as-sab'a. tí a bá fẹ́ sùjádà, wọ́n ní àwọn oríkìríkì ara wa, àwọn egungun kan bẹ lára wa, àwọn àyè kan bẹ lára wa, òun lámà òun ní kí ni, méje ni wọ́n, mélòó, méje. èrí ẹ̀ lágbọ́dọ̀ máa fi ṣe kí ni, òun lámà fi balẹ̀, agbọ́dọ̀ rí pé àwọn oríkìríkì ara yìí ó kanlẹ̀ kó tó di pé Ọlọ́run tó lè gbàrún wa, kó ṣe pé sùjúdù tó ń ṣe yẹn sùjúdù náà wọlé, Ọlọ́run gbà wọlé. àwọn àyè náà méje ní lára wa, tó bá ti fi ṣe sùjúdù fọ́lọ́run, ìrun ẹ ṣe kí ni, ìrun ẹ wó, wọ́n ní ṣe kí ni, wọ́n ní gba ìrun ẹ wọlé. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ka àwọn àyè méjèèje yìí fún wa, àwọn oríkìríkì ara yìí ó ka mélòó, méje fún wa, láwọn egungun tó ṣe gbé agbọ́dọ̀ fi wọ́n balẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ó ní umirtu an asjuda ala sab'ati a'zumi, umirtu an asjuda ala sab'atin a'zumi. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n pa àwọn láṣẹ yìí pé Ọlọ́run pa láṣẹ wípé kó ṣe kí ni, kó sùjádà lérí àwọn egungun méje kan, ẹgbẹ́ lérí àwọn ara kan, àwọn báwọn ló ń pè, àwọn oríkìríkì ibì kan lára, ipe ká fi ṣe kí ni, kóhun sùjádà pẹ̀lú rẹ̀, méje ni wọ́n. ala al-jabha, Ànábì ní Ọlọ́run pa òun láṣẹ pé kóhun ṣe kí ni, nígbà tóhun bá sùjádà, wájú tóhun yìí bí ó gbọ́dọ̀ balẹ̀, kó lọlẹ̀ dáadáa. wa ashara biyadihi ala anfi, Ànábì wá ka wájú pẹ̀lú imú tí ń jẹ́ kan, ẹni pé o gbọ́dọ̀ fẹ́rí balẹ̀, wájú rẹ̀ o gbọ́dọ̀ fi balẹ̀, ká wá rí pé imú rẹ̀ òun náà ò kanlẹ̀, ẹ̀rí, ká wá rí pé kí ni, imú rẹ̀ kò kanlẹ̀. ó wà nínú hadith mi wípé, ọ̀rọ̀ Ànábì mi wípé la salata liman lam yamas anfuhu al-ardo, ẹni pé kò sí ìrun fún ẹni tó ṣe pé ńgbà tó fẹ́rí balẹ̀, tó fi wájú ẹ̀ tó fi gúnlẹ̀ báyìí, bọ́ọ̀rọ̀ imú rẹ̀ náà ò kanlẹ̀, kò gúnlẹ̀. Ànábì ní kò sí ìrun fún irú ẹni bẹ́ẹ̀. ìdán ala al-jabha, wájú wa, Ànábì wá fi kí ni, Ànábì wá tọ́ka sí wájú, ó wá ń ka imú pẹ̀lú wájú náà pọ̀ tí ń jẹ́ ìkan. wal yadayni, ọwọ́ rẹ̀ méjèèjì báyìí ó gbọ́dọ̀ ṣe kí ni, ó gbọ́dọ̀ tẹ́ sí ilẹ̀ bá fẹ́ sùjádà. ó di mẹ́ta, ọwọ́ rẹ̀ méjèèjì ó gbọ́dọ̀ ṣe kí ni, ó gbọ́dọ̀ tẹ́ sílẹ̀ báyìí, kárí pé òun náà ó tẹ́ sílẹ̀. war rukbatayni, orúnkún rẹ̀ méjèèjì a gbọ́dọ̀ rí pé òun náà kanlẹ̀. ó di márùn, wa atrafil qadamayni, àwọn ọmọ níka ẹsẹ̀ méjèèjì, ẹnu náà báyìí ó gbọ́dọ̀ fi gúnlẹ̀, ọmọ níka ẹsẹ̀
ẹnu rẹ̀ báyìí ẹ̀rí ò ní tẹ báyìí wàá fi gúnlẹ̀ báyìí méjèèjì ó di méje. èrè ẹ̀ka tó bá ti wá ṣe wípé o sùjádà táwọn méjèèje bí àwọn àyè tá a kà yí méjèèje yìí tí ò fi kanlẹ̀ tí ò balẹ̀ a jẹ́ pé ìrun ṣe kí ni ìrun rẹ̀ ó ti bàjẹ́. al-Imam an-Nawawi rahimahullah ó ní law ahalla bi'udwin minha lam tasihha salatuhu. ó ní bàbá ṣàfẹ́kù náà kan àyè méjèèje ta kàyí náà kan méjèèje ta kàyí bàbá ṣàfẹ́kù kan ipé òun ò kanlẹ̀ ó fi gúnlẹ̀ ìrun rẹ̀ ò wọlé. lápèjúwe yìí pé ó fi wájú rẹ̀ fi balẹ̀ imú náà wá ṣe kí ni kò balẹ̀ ó nírun. àwọn àyè méjèèje ta kàyí a gbọ́dọ̀ rí pé wọ́n gúnlẹ̀ dáadáa bó ṣe kí ni ká tó gba ìrun rẹ̀ wọlé. ó tún wá wá ní ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam míì tó ń sọ fún ẹni tí ń kírun tí ò kírun rẹ̀ dáadáa lọ́kàn nínú àwọn sàhábà tí ó wọlé tí ń kírun. ànábì wa ń sọ fún yí pé iza anta sajadta fa athbit wajhaka wa yadayka iza anta sajadta fa athbit wajhaka wa yadayka hatta yatma'inna kullu azmin minka ila mawdi'ihi. títí a fi rí pé gbogbo àwọn egungun yìí gbogbo wọn fi wà láàyè wọn dáadáa nígbà tó bá ṣe kí ni tó bá lọ sùjúdù. ẹ̀rí kan báyìí àmọ́ ká wá ṣe sùjúdù ká rí pé àwọn ẹsẹ̀ méjèèjì aka sókè aka sókè àbí bẹ́ẹ̀ kọ́ ká wá di ọwọ́ méjèèjì àbí bẹ́ẹ̀ kọ́ ọkọ̀ kan wà lókè ọkọ̀ kan wà nísàlẹ̀ èyí ni ìrun ṣe kí ni ìrun ti wó ń bẹ̀ yẹn tí ò sí tàbí ṣùgbọ́n bẹ̀. ńgbà míì a rí pé àwọn ẹlòmínà ńgbà tó bá lọ sùjúdù àwọn ẹsẹ̀ méjèèjì báyìí ọ̀kan wà lókè ọ̀kan wà nísàlẹ̀ ẹ̀rí èyí náà pa kò ṣe kí ni kò bójú mu bó bá ti ń ṣe bẹ́ẹ̀ ìrun ti ṣe kí ni ìrun ti wónú ìrun ti bàjẹ́. wa min al-mukhalafat allati tubtilu as-salat àwọn nǹkan míì náà tá à ń ṣe tó ṣe pé ó lòdì sí ìrun bó ṣe ní ká kírun gbà tí ń ba ìrun wa jẹ́. ara ẹ̀ ní kí ni anna ba'd an-nas àwọn kan tó ṣe pé idha dakhala al-masjid bàbá wọ mọ́sálásí ń gbà mí ara àwọn kan tó ṣe pé tán bá wọ mọ́sálásí wa wajada al-imama raki'an wọ́n ti rí pé ìmáàmù ti lọ rùkú ó ṣe kí ni ó ti lọ rùkú famin hirsihi ala idraki ar-raka'a yukabbiru takbirata al-ihram wa huwa munhanin lirruku' wa hadha la tan'aqidu salatuhu. ẹ rí pé àwọn ẹlòmíì tí wọ́n bá wọlé tó bá wọ mọ́sálásí ìmáàmù ti ṣe kí ni ìmáàmù ti wà lérí rùkú yóò máa wá kánjú ipe rákà yẹn ò gbọdọ̀ bọ́ fóun yóò máa ṣe kí ni yóò máa wá kánjú pé rákà yẹn kò gbọdọ̀ bọ́ fóun àfi kóun rí wípé òun bá rákà yìí. kí ni máa wá ṣẹlẹ̀ ohun tí máa wá ṣẹlẹ̀ ni wípé yóò wá ṣe kí ni takbiratul ihram mi tá ń pè bẹ́ẹ̀ ni pé Allahu akbar ta mọ́ ń ṣe lákọ̀ọ́kọ́ lápèjúwe afẹ́kírun àdìgbé kama lẹ́yìn ìkọ́mà Allahu akbar ta mọ́ ń ṣe lákọ̀ọ́kọ́ wọn pè ní takbiratul ihram. ìrẹ́ tó bá ti ṣe ìrun ṣe kí ni ìrun ẹ̀wọ́ kò wá sí kankan tó lè fi dá padà àfi kó tún ṣe kí ni kó tún bẹ̀rẹ̀ azero kó tún bẹ̀rẹ̀ ìrun náà kéèké ní tuntun. ìgbà tó ń bá wá bá ìmáàmù lérí rùkú yẹn ọ̀pọ̀ àwọn èèyàn á rí dáadáa nítorí ìmáàmù ni wá
ó yẹ ká lè ṣàlàyé fún àwọn ènìyàn ní wípé nígbà tó ń bá débẹ̀ èyí tó wọ́n fi ṣe Allahu Akbar Allahu Akbar kó tó wá lọ rùkú kó lọ bá ìmáàmù ní rùkú yẹn wọ́n ṣe kí ni Allahu Akbar kò ní ṣe ní dúó ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n yí ṣe ní dúó tó bá sì yóò máa bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar níbẹ̀rẹ̀ ní ó ti ṣe yóò sì wà mẹ́ pẹ̀lú ìmáàmù takbiratul ihram yẹn ni pé Allahu Akbar tí a máa ń ṣe lákọ̀ọ́kọ́ lápèjú nígbà tá a gbé káwọn bò ṣe yẹn èyí ni àìṣe ní rùkú àìṣe ní dọ̀bálẹ̀ àìṣe nígbà tá a bá ti tẹ̀ báyìí ó ti ìdúró la ti ń ṣe ìdúró lànà bí ṣe ìdúró làwọn sọ̀hábà ṣe ìdúró làwọn àfáà kọ́ wa pé kí a ṣe láti rí kà tí ó bá wá ṣe ní báwo ló ń pè nígbà tí ó ti kájọ báyìí Allahu Akbar kó yí pé òun kájú láti bá ìmáàmù tó lọ rùkú ìrun ẹ ti ṣe kí ni ìrun ẹ ti wó takbiratul ihram èyí ni ó ṣe pàtàkì a sì ṣe nígbà tí a ṣe ní rùkú ìdúró ni wá ti ṣe Allahu Akbar tó bá ṣe Allahu Akbar ìsìn ó wá ṣe kí ni takbir lirruku takbiratul lirruku ó wá ṣe kí ni èyí tó fẹ́ fi ṣe kí tó fẹ́ fi lọ rùkú àmọ́ ká wá bá ìmáàmù ní kí ni ní rùkú káwọn náà bẹ̀rẹ̀ lẹ́kan náà Allahu Akbar kò sí kankan tó jọ bẹ́ẹ̀ ìrun ṣe kí ni ìrun náà wó ẹ̀rì ìrun náà ṣe kí ni ìrun náà wó takbiratul ihram ìdúró la ti ń ṣe Allahu Akbar Allahu Akbar wàá ṣẹ̀ṣẹ̀ lọ bá ìmáàmù ní rùkú ní ibi tí ó bá ti wà ẹ̀rì láwọn kan tí tún ṣe kí ni láwọn kan tí ń ba ìrun wa jẹ́ tí ó ṣe wípé a ní gbaládàrún náà pálípálí òun náà ni musabaqatul imami musabaqatul imami wa hiya muharramatun ká ṣíwájú ìmáàmù yálà kó jẹ́ pé inú takbiratul ihram Allahu Akbar ta kọ́kọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ká ṣíwájú ìmáàmù lọ sí rùkú àbí ká ṣíwájú ìmáàmù lọ sí sujud àbí ká ṣíwájú ìmáàmù ká fi jókòó lápèjúwe ńgbà tó ń gbé ìkọ́mà bù ṣe ìmáàmù ò ti ṣe Allahu Akbar kí rẹ̀ kan kọ́ ṣe Allahu Akbar lẹ́kan náà ẹ̀rì kò sí nǹkan kan tí ń jẹ bẹ́ẹ̀ bí o bá ṣe bẹ́ẹ̀ ìrun rẹ̀ ó ṣe kí ni owó ìbẹ̀ẹ́ sì nídìí àlàyé pẹ̀lú àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam a padà máa ṣe kí ni a padà máa ṣe ní àlàyé fúnra wa lẹ́yìn ìṣẹ́jú mélòó kan síra wọn hadha wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathiran. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Bismillahi rahman rahim wasalatu wasalamu ala rasulillahi amma ba'd. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tá ń bábọ̀ lẹ́ẹ̀kan wípé láwọn kan tó máa ń ṣe tó ṣe pé àwọn kan yóò ṣe gíní yóò wó ìrun wa pápátá táà ní gbalada rẹ̀ láwọn tá ń ṣe kọ́lọ́n fọ̀nà mà wá ẹ̀rí musabaqatul imam gẹ́gẹ́ bí mo ṣe ń bàbọ̀ rí pé àwọn kan náà máa ń ṣe wájú ìmáàmù ní gbogbo tí wọ́n ní ká ṣe lérí ìrun ọmọ ti ṣe tí ẹ̀ síwájú ẹ̀rí lápèjọ bí ìmáàmù bá fẹ́ lọlẹ̀ nísìn òun ti lọ rùkú ṣáájú ìmáàmù gbogbo tí a bá ṣe a ti jẹ́ kí ìmáàmù ó ṣe ti ẹ̀ ná káwa tó ṣe kí ni káwa tó lè ṣe tiwa a sì gbọ́dọ̀ ṣe ní dọ́gbadọ́gba pẹ̀lú ìmáàmù kí ìmáàmù fẹ́ ṣe Allahu Akbar sí kásẹ̀ náà kásì máa ṣe pẹ̀lú ẹ̀lẹ́kan là
a máa ń ṣe lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ṣe tiẹ̀ ni ẹ̀rì ara ẹ̀ ni wípé ká ti lọ sujud ìmáàmù ò tí ìgbérí dìde kò ní sujud ẹ̀rí ìmáàmù ṣe bẹ̀ ó ṣe wà nílẹ̀ iwájú ìmáàmù ṣe wà nílẹ̀ káwà dìde lápèjúwe ó ṣe kí ni ìrun rẹ̀ bàjẹ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa pé amma yakhsha alladhi yarfa'u ra'sahu qabla al-imam ó ní ìrẹ́ tó ṣe wípé ó ti máa ń dìde ó ti máa ń kò ní sujud ó ti máa ń gbérí rẹ̀ dìde síwájú kí ìmáàmù tó gbérí kò ní sujud kò lẹ́lẹ̀ ẹ̀rù ò bẹ́ẹ̀ ni ó bẹ̀rù ní an yaj'ala Allahu ra'sahu ra'sa himar pé kọ́lọ́hun ọba kó sì sọ orí rẹ̀ di kíni orí kẹ́tẹ́kẹ́tẹ́ aw yaj'ala suratahu surata himar àbí bẹ́ẹ̀ kọ́ kọ́lọ́hun wá ṣe àwòrán rẹ̀ ní àwòrán ti kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí ẹ̀rì ó ní ẹni tí ń ṣerú kan bẹ́ẹ̀ kó wá bẹ̀rù ní pé Ọlọ́run ti lè sọ wípé alẹ́ wájú rẹ̀ kó má jọ tẹ èèyàn má eré rẹ̀ kó má jọ tẹ èèyàn má kọ́lọ́hun sọ di orí kíni orí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí orí ràkúnmí ẹ̀rì fọ́wà tó ṣe pé àṣíwájú ìmáàmù Ànábì sì tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé la tarka'u hatta yarka'a wala tasjudu hatta yasjud ẹ gbọ́dọ̀ lọ rùkú síwájú kẹ́ tó rí pé ìmáàmù yìí ti lọ rùkú ẹ sì gbọ́dọ̀ lọ fẹ́rí balẹ̀ sujud síwájú kẹ́ rí pé ìmáàmù ti lọ sujud. Ànábì tún sọ nínú ọ̀rọ̀ ẹ̀mí pé innama ju'ila al-imam liyutamma bihi fa idha kabbara fakabbiru bí ìmáàmù bá sọ ó ní agbé ìmáàmù síwájú wọ́n gbé ìmáàmù síwájú pé ó máa darí ìrun láti máa ṣe pé ká máa tẹ̀lé ní ohun tó bá ṣe àwọn náà máa wá ṣe lẹ́yìn ẹ̀ fa idha kabbara fakabbiru tá ìmáàmù bá sọ pé Allahu akbar lẹ́yìn náà ẹ̀yin náà wá sọ Allahu akbar wa idha sajada fasjudu wa idha raka'a farka'u bó bá lọ rùkú ẹ̀yin náà wá lọ rùkú níkẹyìn wa idha sajada fasjudu bí ìmáàmù bá ṣe sùjádà lẹ́yìn náà ẹ̀yin náà wá ṣe sùjádà ẹ wá lọ sùjúd bí ìmáàmù bá ṣe kí ó bá lọ sùjúd ẹ̀yin náà wá ṣe kí ni ẹ wá lọ sùjúd ńgbà ẹ̀. Ànábì ò ní kájọ ṣe ní ọgbà kájọ ṣe pọ̀ Ànábì ò sì ní ká ṣẹ́wájú ìmáàmù fi ṣe gbogbo ẹni tó bá ti ṣíwájú ìmáàmù fi ṣe nǹkan kan nínú ìrun ẹ ṣe kí ni ìrun ẹ ti bàjẹ́ gẹ́gẹ́ bí a ṣe sọ nísìnyí nítorí èyí tí fi ń dàjù nínú iṣẹ́ wa òun náà ni kí ni ìrun tọ́lọ́run ní ká kí inna khayra a'malikum as-salah èyí tí fi ń dàjù nínú iṣẹ́ yín náà ni ìrun bí ìrun bá ti sì wó kí ló tó kù fún wa iṣẹ́ ò la fẹ́ ṣe iṣẹ́ ò la fẹ́ ṣe bí ìrun wa bá ti wó bá kí dáadáa gẹ́gbọ́n ṣe ní ká kí gẹ́gẹ́ bí Ànábì ṣe ní ká kí ọ̀rọ̀ kù mẹ́ẹ̀ ẹ̀rì lára àwọn nǹkan tí tatúmọ̀ ń ṣe tí ó máa ń bàrún wa jẹ́ tọ́lọ́hun ní gba ìrun náà adam tuma'ninati fi salah kí a má fara balẹ̀ lérí ìrun ká má ṣe kíni ká má fara balẹ̀ lérí ìrun bó bá ti wá fara balẹ̀ tẹ́bá lọ rùkú ó ti fòdìdé
ọba lọ sùjú ó ti fọ ọkọ̀ tó jókòó ti fọ dídé Allah 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 gẹ́gẹ́ bí àwọn kan tá à ń rí ẹ̀rí nínú bá àsìkò Ramadan bá wá ẹ̀rí àwọn tí ń káṣámú Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kàn dá gbọ́ ẹ̀pọ̀ ni tó fara balẹ̀ wọn ò ní gbàrún rẹ wọlé. ẹ wá pèjúwe arákùnrin kan tí ó wọ mọ́sálásí anábì Muhammad sallallahu alaihi wasallam anábì ń bẹ ní ìjókòó ní mọ́sálásí arákùnrin yìí wọlé ló bá sálámà sí anábì assalamu alaikum anábì dá sálámà padà fún ó wá lọ kírun nígbà tó wá lọ kírun yìí ó fẹ́ máa wá jáde nígbà tó fẹ́ máa jáde anábì wá pè é pé kó wá bí irji' fa innaka lam tusalli irji' fa salli fa innaka lam tusalli anábì ní padà ó tí kírun lọ́tùrún rẹ kí ó tún padà ó tún kí nígbà tó lọ tó sálámà sí anábì sọ pé irji' padà sẹ́ẹ̀ tó lọ tóòrùn yìí kí ó di mẹ́rin ó di méjì ó tún kí ó tún padà ó tún lọ kí ànábì gbóhùn tí ń lọ ànábì sọ fún gbégé ànábì ní tún padà lọ kírun yìí ó di mélòó ó di mẹ́ta ànábì sọ fún pé kó lọ tóòrùn yìí kí ó tún wá tó kí wọn lọ bá ànábì wọn walladhi ba'athaka bil haqq ó fi ọlọ́run ọba tó fi òtítọ́ fi rẹ́ ẹ níṣẹ́ tó gbére ànábì dìde pẹ̀lú òtítọ́ èyí tí mo kí yìí náà ni bí mo ṣe máa kí náà ni mo ti kí yẹn èyí tí mo kí lọ́nà mẹ́ta tó fi dá mi padà ẹ mi ò máa kí jù bẹ́ẹ̀ náà lọ ànábì wa ń ṣàlàyé fún wípé tó bá fẹ́ kírun báyìí ni ó kí ọba lọ sùjúd jẹ́ kẹ́yìn kó dọ́gba mọ́bàdí rẹ̀ Ànábì sọ fún pé tó bá fẹ́ lọ sùjúd báyìí ní ó ṣe sùjúd gbà kódà ń bẹ nínú min sífàtí sọláàtì nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìròyìn bọ́ ṣe ìròyìn bá Ànábì ṣe máa ń kírun gbà ní pé iza raka'a sáwà zaharahu wọ́n nígbà Ànábì bá lọ rùkú báyìí ẹ rí pé yóò redressé ẹ̀yìn náà báyìí yóò dọ́gba hatta law subba alayhi al-ma'u lastaqar nígbà Ànábì bá lọ rùkú ẹ̀yìn náà ó dọ́gba yóò redressé débi pé kódà tó bá bomi síbẹ̀ omi yóò dúó pa síbẹ̀ kò ní lè ṣàn lọ́bì kan bó ṣe ròyìn rùkú Ànábì nù Ànábì aṣekíni tó bá lọ rùkú báyìí ẹ rí pé yóò redressé ẹ̀ pé wọ́n bá bomi sí lẹ́yìn omi náà dúó omi náà níṣàn àmọ́ rùkú ìtàlọ̀ fún tàdìdí lẹ́kan náà ìdán kò sí ìfàyàbalẹ̀ ìrun tá a bá sì kí ó yẹ kí ìrun náà lè jẹ́ ìrun tó ní ìfàyàbalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fún oríkèoríkè ara kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ rẹ̀ bá a bá ṣe bẹ́ẹ̀ ìrun náà ṣe kí ni ìrun náà wó a ní sàhábà yìí tá a pè ní Huzaifa bunil Yaman ra'a rajulan ó rọ́kùnrin kan ọkùnrin náà ń kírun ó wá sọ fún arákùnrin náà pé munzu kam tusalli ala hadhihi al-kayfiyya láti gbà wo ló ti ń kírun báyìí àrí bó ṣe ń kìí àtọ́dún ló ti ń kírun bẹ́ẹ̀ wọ́n ní arákùnrin náà wá sọ fún pé munzu 40 sana láti ka bí 40 ọdún 40 lòun ti ṣe kíni lòun ti ń kírun yí báyìí
Huzaifa ní láti bí kàrántà ni wọ́n ti ń kírun báyìí. Ó ṣe Huzaifa lè mọ̀ èyí tó ń kí láti bí kàrántà ló ti ń kí báyìí. Huzaifa wá sọ fún wípé law mutta ala hadha mutta ala ghayri al-fitra, yẹn ni pé òkú tó bá kú sérí èyí tó ń kí tó bá kú báyìí pé èyí tó ń kí títí kó fi dé bẹ́ẹ̀ òkú sérí ọ̀nà tó ṣe pé kìí ṣe ọ̀nà Nabi Muhammad sallallahu alaihi wasallam. Òkú sérí ọ̀nà mi kìí ṣe ọ̀nà ni mùsùlùmí tí ń kí èyí tó ń kí yìí mùsùlùmí kan gbọ́dọ̀ kí yìí ní kó lóun ṣe kí ni òun kírun tí Ànábì kí, òun kírun tí àwọn sàhábà kí. Òkú sérí ọ̀nà mi kìí ṣe orí ọ̀nà mùsùlùmí ló kú sí pẹ̀lú èyí tó ń kí yìí. Ó ń sọ bẹ́ẹ̀ fún sàhábà náà. Àwọn àfà kọ́dà ó tún wá nínú ọ̀rọ̀ Ànábì tó ṣe wípé wa ja'ala Rasul sallallahu alaihi wasallama lis-salati wa sariqaha aswa min al-lissil amwali wa sariqiha. Ànábì kọ́dà Ànábì wá fún alápèjúwe kan wípé ẹni tí ó fara balẹ̀ fi máa kírun tó ṣe gbé Allahu Akbar bálọ̀ rùkú bá Allahu Akbar bálọ̀ sí Allahu Akbar kọ́dà tó bá jókòó gan àtáyá náà ẹ̀ níma bóyá ó ké bí ó ké àlẹ́kẹ̀ẹ́ ló ti tún dìde. Ànábì wá irú ẹni bẹ́ẹ̀ Ànábì fi wé ẹni tí ń jalè, ẹni tí ń jí ìrun tí ń kí ẹni tí ń jí ìrun. Ẹni tí ṣe kí ni ká sọ pé òun jí ìrun òun kí ìrun ó sì tún jí nínú ìrun náà, òun jí inú ẹ̀. Ànábì ní ẹni tí ń jí owó, olè ọlọ́ṣà tí ń jí owó, kódà tí ẹ sàn ju ẹni tí ń jí ìrun tí ń kí lọ. Sallallahu alaihi wasallam. Ẹ̀rá pèjú ìta Ànábì mú wá yẹn ni pé ìrẹ tó ń kírun ó fa balẹ̀ ní sujud, ó fa balẹ̀ ní rùkú, ó fa balẹ̀ ní jókòó. Tó ń kí àwọn nǹkan tó ń kà lẹ́nu náà pa rúrú ló kàn kà, ó kàn ń da ọgbọ́ ẹ̀pọ̀ ni. Ìrun táàkì ní ìṣẹ́jú pẹ̀lú ìṣẹ́jú márùn-ún, ìṣẹ́jú méjì ni rẹ̀ fi ń kí. Ìrun táàkì ní fún ìṣẹ́jú pẹ̀lú ìṣẹ́jú mẹ́wàá, wọ́n ti mú ìṣẹ́jú mẹ́ta sí ìdúró ti fi kí. Ànábì ẹni tí ń jalè tí ń jí owó, kódà ó tó olè tó ń jà ẹ́ ó tó fẹ́ wúlò ju báwo ló ń pè ẹni tí ń kí ìrun tí tó ń jí nínú ìrun tí ń kí lọ. Torí èyí tí wọ́n ń kí èyí tó ń kí òun lọ́lọ́run bẹ̀ wá. Ìṣẹ́ ńláńlá ní sí bẹ́ẹ̀bẹ̀ tí nígbà tọ́lọ́run bá gbà nǹkan náà ló fa abalẹ̀ kí o ti jinú ẹ̀. Ìlànà fi sọ pé inna aswa an-nasi sarqatan alladhi yasriq min salatihi. Ètò fi ń burú jù ẹni tí ń jalè nínú àwọn ènìyàn ẹni pé ẹni tí ń jí nínú ìrun tí ń kí. Tó bá ti wá farabalẹ̀ ní rùkú tó sáré dìde ó ti jí nínú ìrun tó ń kí mu. Tó bá farabalẹ̀ nígbà tó bá lọ sí sujud tó fò dìde, irú ẹ̀ ló pọ̀ lóde òní. Bá débì kan àlà yóò máa ṣe ilé ìmà, yóò máa ṣe ní kàífì pé irú ìrun olè lẹ́yìn kí. Irú ẹni bẹ́ẹ̀ ó ń jí nínú ìrun rẹ̀ ni. La yatimmu ruku'aha wala sujudaha. Pàtà Ànábì fẹ́ ṣàpèjúwe pé ẹni tí ń jí nínú ìrun tí ń kí
òun náà lẹni tó ṣe wípé tó bá ti lọ rùkú báyìí kì í fara balẹ̀ rùkú náà yìí pé ẹ̀rí bó ṣe ń lọ báyìí bẹ́ẹ̀ náà ló ṣe ń dìde bó ṣe ṣe kí ni bó ṣe ń lọ báyìí bẹ́ẹ̀ náà ti ń dìde kò fara balẹ̀ adam tuma'ninati fi salat bàbá ti wá fara balẹ̀ fi ṣe káfi kírun káfi nù rùkú ni àbí nínú kakíkà ni àbí nínú sùjúdù ni a ṣe kí ni ìrun wa ti wó wala sujudaha bẹ́ẹ̀ náà sì tún ni sùjúdù ẹ̀ kò pé kó tó di pé ó fẹ́ máa fẹ́rí balẹ̀ báyìí lẹ́ẹ̀kan náà ó ti fò dìde ẹ̀rí ó ṣe kí ni ó ti fò dìde jókòó gbogbo tó bá ti ń kírun ìrun bẹ́ẹ̀ ó ń ṣe kí ni ó ń jí nínú ìrun rẹ̀ nù a sì kírun yìí a kí gẹ́gẹ́ bí ànábì ṣe kí ni a ń kí gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà ṣe kí ni a ń kí gẹ́bọ́ ṣe ní ká kí ni a ní ma wá kí bó ṣe wà wá pẹ̀lú ìfẹ́nú wa ẹ̀rí torí ìrun yìí ọlọ́run ní nǹkan àkọ́kọ́ tó ń bi wá nù yawmal qiyamah bọ́ọ̀lù ṣe kírun nágbà ṣòkì gẹ́gẹ́ bí ànábì ṣe kí àbí wọ́n kàn kí ti yẹ ẹ̀rí gbà mí náà ẹlòmí ò máa tẹ̀lé ṣéwù ẹ̀ ṣéwù gan ní òkírun dáadáa yìí ànábì ò sọ pé ká tẹ̀lé ṣéwù kan àfi ṣéwù tó ṣe wípé ìrun rẹ̀ ó ṣe déédéé ìrun tànábì kí ẹ̀rí tó nígbà tànábì sọ nínú ọ̀rọ̀ wípé sallu kama ra'aytumuni usalli lọ́lọ́run lànábì sọ wípé ẹ máa kírun iṣẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe rí èmi ànábì tí mo ṣe ń kírun náà bá wú ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lénìí torí àwàtà jẹ́ ìmáàmù nígbà míì àwa náà ń kírun nínú jama dáà ní bọ́ síwájú yílà kó jẹ́ pé inú mọ́sálásí tí a fi jẹ́ ìmáàmù sí ni àbí àwọn mọ́sálásí míì náà tó ṣe pé à ń jáde lọ ní ìrun bá bá wa ní àwọn ààyè yìí àríbáwọn yẹn ṣe ń kírun àríbáwọn yẹn ṣe ń kírun ẹ̀rí tó yìí ṣe ọmọ 40 ọdún ẹlẹ́mìí ó ti wọ́sọ̀ àsántàn àbí jù bẹ́ẹ̀ lọ ó sì ń kí lérí ẹ̀ bẹ́ẹ̀ ewu èyí tí a sọ lẹ́ẹ̀kan sọ̀hábà yìí òṣèfà yìí gbàtórí arákùnrin tí ń da ogbó ẹ̀rú wọ́n ń pè pé mú kàmàtà láti ìgbà wo ló ti ń kírúfẹ́ ẹ̀rú báyìí láti ìgbà wo ló ti ń kírúfẹ́ ẹ̀rú báyìí wọ́n sọ fún pé láti nǹkan bí 40 ọdún àti nǹkan bí 40 ọdún ló ń kí irun báyìí ọ̀kẹ́ sì wá ń balẹ̀ wípé ọlọ́run gbàrún yìí ẹ̀hùn tí òṣèfà sọ fún kẹ́bí bá ṣe sọ lẹ́ẹ̀kan wípé èyí tó bá fi ń kí báyìí tó fi lọ bọ́ ọlọ́run ó kú sérí ojú ọ̀nà ànábì ó sì kú sérí ohun tí ọlọ́run wọn bá fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam níṣẹ́ mita ala ghayri al-fitra èrí ìkàmílò ó kú sérí ohun tí ọlọ́run fi rán ànábì níṣẹ́ ó kú sérí ojú ọ̀nà ànábì Muhammad sallallahu alaihi wasallam bá sọ fẹ́ lómi bàbá ẹ̀tẹ́ ń kí yìí
àti ń kí kó tó bí ẹ èyí nǹkan la fẹ́ lò àgídí ò ṣẹ́sìn làákàyè ò sì gbé àìṣe kí ni àìfọgbọ́n ṣẹ̀sìn ẹ̀sìn tá a sì wí kì í ṣe ọjọ́ orí bó o bá máa béèrè kò sí láì fi mẹ́ àmì kọ́ máa wá pè á sí àkéèké ká sọ pé a ti ń kí kan tó bí rẹ kò sí kankan tí ń jẹ́ bẹ́ẹ̀ ìsọkúsọ ni ọlọ́run ti lè mú wa níbẹ̀ kó bá wa wí kó gbá wa mú pẹ̀lú ìyà rẹ̀ tahsabunahu hayyinan wa huwa inda Allahi azim irú gbólóhùn bẹ́ẹ̀ ẹ̀ka máa rò pé gbólóhùn kan náà kò sí tí ò jọ kankan tí ò jámọ́ kankan níwájú ọlọ́run ní tí ọlọ́run lè gba imú pẹ̀lú ìtẹ́ wíyẹ pẹ̀lú àwọn gbólóhùn yẹn wa huwa inda Allahi azim tó sì jẹ́ pé gbólóhùn kan tó ṣe ó wúwo lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ rẹ̀ tóbi lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá fẹ́ gbá wa mú pẹ̀lú àwọn gbólóhùn bẹ́ẹ̀ irú gbólóhùn bẹ́ẹ̀ tá a máa wí ilé fáwọn ènìyàn mo rí fáwọn àfà tó fẹ́ pé àṣà kéèsì pé èyí tẹ̀ ń kí yìí kò dáa ìbúrò máa kí bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ láti kí kọ́ tó bí kí ló fẹ́ sọ fún wa àti ń kí nǹkan wa bẹ́ẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ kò sí kankan ní jẹ́ bẹ́ẹ̀ nínú Islam à ń béèrè ni ẹ̀sìn yìí kì í ṣe ọgbọ́n àìhún jáde kó lè rí ọgbọ́n erí kọ́ ẹ̀rẹ́ lòmíì náà báwo lè ṣe ń kírun báyìí àti ń kí bẹ́ẹ̀ ó ti pẹ́ lọ́jọ́ láíláí ẹ̀já wádìí ẹ̀sìn wa ìrun ìmáàdù dín òpó ni òpó dàbí òpó tá fi múlé ni ṣe pé tọ́kàn bá ti wó báyìí ilé yóò wà ní gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ pé kejì náà bá tún wó yóò ṣe kí ni báyìí pé rí ẹsẹ̀ méjì nílé náà àbí rí ẹsẹ̀ mẹ́rin wọ́n kàn máa wó èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin gbọ́ eléwónù bẹ́ẹ̀ ni ìrun bí ìrun wa bá ti wó gbogbo ìsìlámù náà ẹ̀sìn wa bàjẹ́ ẹ̀sìn wa ṣe kí ni ẹ̀sìn wa bàjẹ́ òun sì ní nǹkan àkọ́kọ́ tọ́lọ́run bí wa ma dinuk man rabbuk lẹ́yìn ẹ̀sìn ọlọ́run ẹ ló kàn àbí lẹ́yìn ọlọ́run ẹ̀sìn ẹ ló kàn kí ló sìn bọ́ọ̀lù ṣe sin lọ́run náà ẹlòmíì ti ń gé ẹlòmíì ò bàtáyà èyí méjèèjì ta kà ní sí pé òun la fi ń balẹ̀ nígbà tá a bá lọ sùjúd nǹkan méjèèjì ta kà ní sí ẹlòmíì ò mà ẹlòmíì ò fi rí balẹ̀ báyìí imú ò ní balẹ̀ gbàtà anábì sì ní ká fi wájú balẹ̀ báyìí anábì ó ṣe kí ni ó nàka sí imú pé imú náà ó tẹ̀lé imú náà gan òun náà ó gúnlẹ̀ ẹlòmíì ò mà yìí àbí kẹ́ ẹlòmíì kérígún méjì kó wà ńlẹ̀ kó sì kẹ́sẹ̀ sókè gẹ́gẹ́ bí ewúrẹ́ ẹ̀rì kàbírì ó kẹsẹ̀ náà sókè báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ẹsẹ̀ náà bá wà tẹ̀ wà ńlẹ̀ kí ni nígbà tá a bá gbẹ́sẹ̀ náà sílẹ̀ ṣé à ń ká ọmọ ní ẹsẹ̀ náà báyìí ni àbí ó wà ń dúró atraful qadamayn Ànábì sọ ẹ̀rì ẹ̀rẹ̀mí ò máa yìí náà ó sì ń kí bẹ́ẹ̀ kò sì fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́mọ ṣọ̀rọ̀ wa ní wa qadimna ila ma amilu min amalin fajannahu haba'an manthura pàtó bá dòjọ́ náà tọ́lọ́mọ máa bí wa lọ́rọ̀ pé ìrẹ́ bọ́ síbí bọ́ọ̀lù ṣe kírun ẹ̀mí mọ́ kí dáadáa mọ́ kí bọ́ ṣe ní kí ló kí dáadáa ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ bàbá ma ẹjá béèrè ìrun àti rí àwọn mọ́sálásí àrí tí ń ṣẹlẹ̀ ẹjá béèrè kò sí tìjú mẹ́ kò sí láì fi mẹ́ pé báwo la ṣe ń kí ìgbà báwo la ṣe ń ṣe lé ìgbà tó tún dá fọ́mọ mùsùlùmí nù ọlọ́run kí ó dáríjì wá yíta bá ti ṣe kíkọ́ ọlọ́run dáríjì wá látẹ̀tẹ̀ ilẹ̀ àwa tá à ń gbọ́ láti máa gbé ibi tá a kù sí ni ìjà súnmọ́ àwọn tí ó yẹ kí a súnmọ́
kí a béèrè kí ọlọ́run ọba kí ó jẹ́ lè gbọ́ ẹ̀ríkà lè tẹ̀lé ìlànà Nabi Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe kí àtàwọn sàhábà rẹ̀. Àtọrọ fún gbogbo àwọn tí ń ṣiṣẹ́ iléeṣẹ́ yìí àtàwọn tó ṣe pé àwọn ni wọ́n ń ṣe àmójútó àwọn ètò yìí, wọ́n máa ṣàwà pẹ̀lú wọn. Gbogbo dáadáa wọn ló máa bàjẹ́, ọ̀tá alé ọ̀tá òde wọ́n máa ṣàgbé wọn lékè wọn. Àtàwa náà ọlọ́run kó wá kà wá kún ẹni tí ọlọ́run gbàrú wọn. Ọlọ́run máa ń kà wá kún àwọn tí ó ṣe pé ọlọ́run kí ni ó kàn ń dàrú wọn ìrun náà sí wọn ní àyà ni. ولا جاك شوتولون ولا حي قيوم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. الله